mo rí ìwọ bọ̀bọ̀ Portable àbúlórí burúkú ọ Portable ọmọ Ṣàngó yẹn ọmọ táyé ti bàjẹ́ yẹn mo kàn rí fídíò kan fìrí ó kọjá wájú mi mo kàn rí tó náà sọ̀rọ̀ nípa tó Portable fẹ́ sórí burúkú ni ṣọlẹ́ ìsọ́lẹ̀ gbòòrò ṣàwá jẹ́ níjẹ́ lè máa fi táyé ni Fúlàní kan fara ẹ̀ kàn bẹ́ẹ̀ sọ pé tó òun ò bẹ̀rù anybody o àmọ́ tó ń bá ti gbọ́ orúkọ olóyè Sunday Igboho Ọ̀ṣọ́mọdé wọ́n máa ń yí àgbẹ̀sára ló máa bẹ̀rù ni ṣẹbẹ́rí gà tí wọ́n lọ lẹ́jọ́ mẹ́ta ẹ jáde gà tí wọ́n lọ Fúlàní wo ló dúró àtìyàwó àtọmọ everybody ìgbé àfẹ́wé pé àwọn ìjọba ló dí wa lọ́wọ́ ọ̀tọ̀ ìjọ tó ṣẹlẹ̀ àwọn ìjọba ló dí wa lọ́wọ́ àti wọnú gbé yẹn kí ló ṣe èèyàn báyìí ná ẹni kó gbé tọwọ́ ẹ lẹ̀ ó gbé tọwọ́ ẹ lẹ̀ ẹni kó jùlẹ̀ ó jùlẹ̀ ẹni kó sa ó sákẹ́lẹ́ fẹ́ kó tó ṣe kí ni nǹkan tẹ́lẹ̀ kó lóye Sunday Igboho Ọ̀ṣọ́mọdé ẹ̀mọ́ tó ṣe èmi ti máa ń sọ fún olóyè tipẹ́tipẹ́ pé àlàyé tó bá pè mí ni ebi àti filẹ̀ Yorùbá sílẹ̀ olóyè Sunday Igboho Ọ̀ṣọ́mọdé ẹ̀mọ́ ọmọ ẹ̀kọ́ kò sí Nàìjíríà ìyàwó ò sí Nàìjíríà ebi ò sí bíbáyìí kò lọ́mọ kankan tó fẹ́ jí gbé bíbáyìí kò níyàwó tó fẹ́ kidnap bíbáyìí ẹ̀yìn ẹ̀ ṣe yọ lórí burúkú ẹ̀ ṣe yọ lófù ẹ̀dá báyìí náà ẹ̀ ṣe yọ lórí burúkú ẹ̀dá tí aláìmọ̀rí ẹ̀dá olóyè Sunday Igboho lọ sí Igboho ó gbọ́ bí fínífíní kan ṣẹlẹ̀ nílùú Igboho wọ́n dẹ̀ lọ síbẹ̀ wọ́n fún wọn ní 2 hours nílùú mi ìdúró mi ò bá yín lẹ́rù ìdúró mi ò bá yín lẹ́rù ni nílùú mi kan tó pé mi sí mọ̀ gba àwọn èèyàn là nílùú wọn ẹ wá ṣe orí burúkú nílùú mi mo fi 2 hours àwọn tẹ́ gbé yẹn ẹ dá wọn padà wọ́n dá wọn padà náà ẹ̀yin olórí burúkú tẹ́ máa ṣòfò tẹ́ máa ṣọ́kú torí burúkú máa jẹ́ tiyín tófò máa jẹ́ tiyín ẹ kọ́ sórí social media ẹ ló tó lè gbòó ń ṣe drama ẹ ló ṣe drama ó lè sọ pé Igboho lọ sí ga àwọn Fúlàní wọ́n lọ sínú inú ga àwọn Fúlàní wọ́n gbọ́ pé olóyè ń bọ̀ gbogbo wọn sá ẹ tó ń dáná nu wọn ó fi iná sórí náà oníkálukú wọn dè wọn dúró mọ̀ kọ́kọ́ oníkálukú sádànù inú àwọn ọmọ Yorùbá gbogbo àwọn olórí burúkú tẹ́ ti fi jẹ oyè nílẹ̀ Yorùbá yìí tẹ́ ti fi jẹ oyè tí mi gbọ́dọ̀ máa dá ọkàn tẹ́ ti fi jẹ oyè pé tí ìnira bá dé tí wàhálà bá dé nílẹ̀ Yorùbá àwọn tó yẹ kí wọ́n kojú ogun àwọn tó yẹ kí wọ́n dúró fún yín olórí burúkú àwọn wọ́n jáde ni ṣé wọ́n jáde wọ́n kojú ogun fún yín ni ṣé wọ́n ṣàgbéwà akitiyan tó lè Sunday Igboho Ọ̀ṣọ́mọdé yẹn ṣé wọ́n sì ṣàkitiyan tó ń ṣe yẹn èwo ló inú àwọn gbogbo àwọn alágbára yín tẹ́lẹ̀ fi jẹ oyè orí burúkú nílẹ̀ Yorùbá èwo ló gbé òfìsẹ̀ tó lóye gbé èwo ló dákẹ́ kọjú gbé lóye èyí olórí burúkú ẹ̀dá púpọ̀ ẹ̀yìn tẹ́ ń jalè lórí social media tẹ́ ń fẹnu àbùkù kan lórí Sunday Igboho pẹ̀lú gbogbo gbèsè tí wọ́n gbé lágbára Ọlọ́run wọ́n máa jí ẹgbẹ́ èèyàn fẹ̀mí ẹ̀ lẹ̀ èèyàn fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ ó fi ń jà fọmọ Yorùbá pé sẹ́ àníkọ̀kọ̀ ní ṣe ẹ̀mí tó fi ilẹ̀ náà tẹ́mi ìyá wọn bọ́ sí nìyẹn ẹ̀mí tó fi ilẹ̀ títí tó fi pa èèyàn tó lé sọ́wọ́n olóyè Sunday Igboho Ọ̀ṣọ́mọdé ẹ̀mọ́ ẹ̀mí rẹ̀ ara ẹ̀ tó fi ilẹ̀ náà nìyẹn pé sẹ́ àní sẹ́ ìtọ́lọ́run ẹ̀mí àfi kí n jẹ àwọn ìjọba gbé olóyè wọn lọ tì wọ́n mọ́lé ṣé ẹ mọ́jú ọdún tó lò ní Benin Republic ẹ̀bọ̀ wù nira tí wọ́n rí bẹ̀ tí kì bá ṣe pé ẹni tó lọ rán ẹni tó lọ yàn ni kò yẹ kó lè tún dá sọ̀rọ̀ Nàìjíríà mọ́ kò yẹ kó tiẹ̀ dá sọ̀rọ̀ ẹni tì mọ́ ó yẹ kó wà ní Jámánì kó máa ṣe fàájì wọn pẹ̀lú àwọn fámìlì wọn ni but ẹ̀jẹ̀ tá a fi ràn ẹ̀jẹ̀ òjíṣẹ́ la fi ràn ẹ̀jẹ̀ òjíṣẹ́ ẹ̀jẹ̀ lọ sáyé lọ jíṣẹ́ lọ gba àwọn èèyàn lẹ̀ nínú ìnira lọ gba àwọn lẹ̀ nínú wàhálà nínú ìdààmú lọ tú wọn sílẹ̀ nínú fìtínà tí wọ́n wà ẹ̀jẹ̀ tá a fi rán lóye Sunday Igboho Ọ̀ṣọ́mọdé ẹ̀mọ́ nìyẹn tí kì bá ṣe bẹ́ẹ̀ ṣe kọ́ dá sọ̀rọ̀ wọn bá pa gbogbo wa tán nílẹ̀ Yorùbá kò yẹ kó lóye dá sí pẹ̀lú gbogbo tójú olóye ti rí kò yẹ kí wọ́n dá sí mọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà máa yóò relent wọ́n tún dìde wọ́n tún bẹ̀rẹ̀ sí ní gbégbésẹ̀ takuntakun léyè tí wọ́n sọ pé àwọn ìjọba ló dí wa lọ́wọ́ ọ̀tọ̀ ìjọ tó ṣẹlẹ̀ àwọn ìjọba ló dí wa lọ́wọ́ àti wọnú gbé yẹn ṣé ìjọba wà dí wọn lọ́wọ́ lóòótọ́ ni ẹ̀yin olórí burúkú kọ́ lọ́lẹ̀ wá díẹ̀ ẹ̀yin olófò kan tẹ́ẹ̀fẹ́ kí wọ́n gbapò lọ́wọ́ yín tẹ́ẹ̀fẹ́ kí wọ́n gbé oríyìn fún olóyè Sunday Igboho Ọ̀ṣọ́mọdé ẹ̀mọ́ ẹ̀yin náà lẹ wà nídìí ọ̀tẹ̀ yẹn ẹ̀yin náà lè ṣe ọ̀tẹ̀ yẹn kí Sunday ṣá máa gbà wájú kó lóye Sunday Igboho Ọ̀ṣọ́mọdé ẹ̀mọ́ kó má jẹ number 1 kó má jẹ number 1 kó má jẹ number 1 olórí burúkú òfò tẹ́ẹ̀ ń ṣe kiri tẹ́ẹ̀ kí nǹkan ṣe tán fi ń joyè òfò tẹ́ẹ̀ kí ẹ̀kan ṣe orí burúkú kiri ẹ̀ eléyìí mo ṣe fídíò yìí tó inú bí mi mo rí ìwọ bọ̀bọ̀ Portable àbúlórí burúkú ọ Portable ọmọ Ṣàngó yẹn ọmọ táyé ti bàjẹ́ yẹn mo kàn rí fídíò kan fìrí ó kọjá wájú mi mo kàn rí tó náà sọ̀rọ̀ nípa tó Portable fẹ́ ṣorí burúkú ni Portable fẹ́ ṣòfò ni Portable fẹ́ ṣọ́kù ni àwọn sọ́bí ò fẹ́ jèrè ẹni wọn ò kó fẹ́ rìn àrìnrà ó fẹ́ káwọn ọmọ ẹ kó sọ́wọ́ ayérayé ó fẹ́ kíyàwó ẹ kó bọ́ sọ́wọ́ àbúlórí burúkú lélẹ̀ ìṣà òun fún lóye Sunday Igboho ṣàkọ́bọ́dì ó fẹ́ ṣòfò ṣá wá o gbogbo àwọn tájọ́ ọmọ olóyè aráyé akàn alẹ́ sìn pẹ̀lú gbogbo gbèsè tàlàyé pé gbogbo akàn alẹ́ amẹ́rẹ́gò à ń ṣiṣẹ́ abẹ́lẹ̀ pọ̀tẹ́ yìí olórí burúkú bá wà lórí social media tẹ́ ń believe pé orí burúkú ẹ fẹ́ ṣorí burúkú àwa ló wà lẹ́gan o ìgbà tó jogun lé yàláyà yín ẹ̀ lè dúró o abẹ́fẹ́ ṣòfò ni ẹ̀ ń lọ hàn kámẹ́rà tó olóyè Sunday Igboho Ọ̀ṣọ́mọdé ẹ̀mọ́ èyí olórí burúkú ẹ̀ máa ṣòfò táwọn ọmọ yín máa ṣọ́kù dànù táwọn tẹ́ẹ̀ ní jíire gbogbo tẹ́ bá kó láyé ẹ̀ ń sọ pé olóyè Sunday Igboho ẹlẹ́ṣẹ̀ dírámà ẹ̀ ló ya fíìmù ẹ fẹ́ ṣòfò ni ẹ̀yin Yorùbá òfò ẹ̀yin táyé ìbàjẹ́ yìí wo lórí mídíà yìí àṣẹbẹ̀rẹ̀ abẹ́fẹ́ ṣorí burúkú inú ń bí mi gan ẹ fẹ́ ṣorí burúkú ni ṣọlẹ́ Sunday Igboho ṣàwá jẹ́ níjẹ́ lè máa fi táyé ni
Fúlàní kan fara ẹ̀ kàn bẹ́ẹ̀ sọ pé tó òun ò bẹ̀rù anybody o àmọ́ tóun bá ti gbọ́ orúkọ olóyè Sunday Igboho Ọ̀ṣọ́mọdé òun máa ń yí àgbẹ̀sára ló máa bẹ̀rù ni ṣẹbẹ́rí gà tí wọ́n lọ lẹ́jọ́ mẹ́ta ẹ jáde gà tí wọ́n lọ Fúlàní wo ló dúró àtìyàwó àtọmọ everybody ìgbé àfẹ́wé ẹ fẹ́ ṣorí burúkú ni olóyè Sunday Igboho kò tóbi lójú yín aláyé ò tóbi lójú yín gbogbo kan tó ń ṣe ẹ̀ náà ẹ̀yin Yorùbá lẹ́yìn kọ́ fẹ́nu ẹ̀gàn kan àwọn Yíbò fẹ́nu ẹ̀gàn kan o àwọn Haúsá ò fẹ́nu ẹ̀gàn kan ẹ̀yin olórí burúkú Yorùbá yìí náà ò fò tẹ́pọ̀ fò lẹ́ máa ṣe ẹ̀yin náà lẹ́fẹ̀ẹ́nu ẹ̀gàn kan lóyè Sunday Igboho Ọ̀ṣọ́mọdé ẹ̀ mọ́ kí lẹ tún fẹ́ tí ó lọ́la yìí ò ṣe fún yín ẹ fẹ́ ṣorí burúkú ni eléyìí lásán ni o kẹjẹ gbogbo ẹ̀dẹ̀ ń dalẹ̀ wá sórí mídíà tẹ́ ń dalẹ̀ wá sórí Facebook tẹ́ lọ ń ṣe òfò tẹ́ ń ṣorí burúkú yẹn òfò lẹ́ máa ṣe tọmọtọmọ o ẹ jẹ́ kó ká lọ tọ́ ọmọ ẹ̀ bá ṣọ o olóyè Sunday Igboho Ọ̀ṣọ́mọdé kò ń ṣe ní àrífín o ẹ má ṣorí burúkú ẹ má ṣòfò o ẹ má yẹ ká yẹ yín bàjẹ́ o táwa tá a jẹ́ ọmọ táwa kọ̀ dákẹ́ tá a ń lẹ́gbò pé aláyé ẹ jẹ́ kó rí amọ́ tá à ń ṣe o tó lè bá lọ wájú tèmi ń fáyà olóṣèlú tí mò ń fún wọn back to back mo mọ tí mò ń ṣe o ẹ má ṣorí burúkú o ọ̀gá tí wà lọ́gá wa o ẹ má ṣòfò o last one ni o.